Gómìnà ìpínlẹ̀ Kwara yan Ọlọ́rungbẹ́bẹ̀ àti Ìná Fátímọ̀ sípò, ó sì ṣe pàṣípààrọ̀ àwọn kọmíṣánná rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara Mallam Abdulrahman Abdulrazak lónìí ṣe ìfilọ́lẹ̀ ìyànsípò dókítà Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ àti dókítà Mariam Ìná Fátímọ̀ Imam, tó sì gbà wọ́n níyànjú láti jẹ́ ẹni tí yóò ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí ìgbìyànjú ìjọba tó wà lóde láti ṣe àṣeyè tálákànfọ́pò ní gbogbo àwọn ẹ̀ka tó ṣe pàtàkì tó wà nípínlẹ̀ Kwara. Ìfilọ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ló tọ́ka àyípadà èyí tó wáyé níléeṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí wọ́n ṣe yan Ọlọ́rungbẹ́bẹ̀ sí iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìdámọ̀nìyàn, tí Ìná Fátímọ̀ sì gba ipò kọmíṣánná fọ́rọ̀ ìdàgbàsókè àwùjọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó wá látọ̀dọ̀ akọ̀wé àgbà sí gómìnà ìyẹn Rafiu Àjàkáyé, ó sọ di mímọ̀ pé ní báyìí Hajia Sa'adatu Modibo Kawu ti lọ sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga, léyìí tí dókítà Mary Arinde yóò sì máa tukọ̀ iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Láfíà Aliyu Kora-Sabi ni ó yàn gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́runtóyọ̀sí Thomas Adébáyọ̀ tó jẹ́ kọmíṣánná fẹ́tò ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko. Tẹ́lẹ̀ òun ni wọ́n ti yàn báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ tó rí sí ìdàgbàsókè ohun ọ̀sìn. Gómìnà ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025 yìí ti wá gba àwọn ènìyàn ọ̀hún ní ìyànjú láti rí dájú pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà lóde. Láfikún, Ọlọ́runtóyọ̀sí òun ni wọ́n ti yàn fi rọ́pò dókítà Hafiz Abolore, ẹni tó jẹ́ wípé Abọ́sẹ̀dé Ọláìtàn Buraimon tó wà fún ìṣàmójútó iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè àwùjọ yóò máa gba ipò rẹ̀ báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìyànsípò náà, gómìnà Abdulrazak sọ wípé ńṣe làwọn kọmíṣánná ọ̀hún rí ìgbéga eléyìí tó yẹ wọ́n láti kúrò ní ipò olùrànwọ́ pàtàkì eléyìí tí wọ́n wà tẹ́lẹ̀. Ó tẹ̀síwájú wípé àtijẹ́ aṣíwájú, pàápàá jùlọ adarí ìlú, kò ṣe dá nìkan ṣe bí kò ṣe pẹ̀lú agbára àjọṣepọ̀ ìgbìmọ̀ aláṣẹ nínú ìṣèjọba. Nítorí náà kí àwọn ènìyàn náà kí wọ́n lọ mọ̀ wípé àfojúsùn ìjọba tó wà lóde ni láti fi ọwọ́ sowọ́ gbìmọ̀ pọ̀ láti gbé ìpínlẹ̀ Kwara dé ààyè tó jọjú, èyí tí yóò yàtọ̀ sí bí wọ́n ṣe bá a. Ní àfikún, gómìnà sọ wípé gẹ́gẹ́ bí kò ṣe sí ohunkóhun eléyìí tí ẹnìkankan lè tọ́ka sí gẹ́gẹ́ bí kùdìẹ̀kudiẹ eléyìí tí ìjọba ọ̀hún tó dáwọ́lé. Ó ní wípé ìṣèjọba ọ̀hún ti ṣe gudu méje yàyà mẹ́fà sí ẹ̀ka gbogbo eléyìí tí ó ṣe pàtàkì nípínlẹ̀ Kwara, bíi gbígbé ẹ̀wọ̀ tún wọ ẹ̀ka ètò ìlera alábọ́dé, ètò ẹ̀kọ́, ìdàgbàsókè ìgbèríko àti àwọn ìlú ńlá, ìpèsè ohun amáyédẹrùn, pínpín àwọn ohun ìdẹ̀kùn fún ará ìlú, mímú ìgbèrú bá ẹ̀ka ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gómìnà Abdulrazak kò ṣàìkí wọn kú oríire, tó sì gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa jẹ́ olùtọ́nà wọn ní ìgbà gbogbo.